mọ dáadáa lótìtọ́ àti lódodo. Irú àwọn bàbá bẹ́ẹ̀ ọmọ wọn máa ń dá. Èmi làkọ́bí àdúgbò yìí wà gbogbo wọn kò sí wàhálà kankan. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé bàbá wa Láwùyí Ògúnníran. Ó ti pẹ́ tẹ́lẹ̀ bàbá wa Láwùyí Ògúnníran wọ́n kó ẹbí mọ́ra, wọ́n sì kó ọ̀rẹ́ mọ́ra, wọ́n kó ojúlùmọ̀ mọ́ra. Torí pé bàbá tábàdọ́dọ̀ wọ́n gbà yẹn bàbá wọ́n ní ìtàgé tó máa ní Olúwa tó sìn, wọ́n ní báwo ni iṣẹ́, wọ́n ní ọ̀gá ní nǹkan. Torí bàbá náà èmi mọ̀ wípé àkókò tó láti lọ sùn ni wọ́n lọ sùn ni wọ́n kò nù lálá ayé yìí. Lórúkọ Jésù Olúwa yóò tẹ̀wọ́ gbà wọ́n, lórúkọ Jésù Olúwa yóò tẹ̀wọ́ gbà wọ́n, lórúkọ Jésù ẹbí náà ẹ jọ̀ọ́ pásítọ̀ Brad Kọ́lá Brad Túndé àti mọ́mì wọn tó ń jókòó, mọ́mì wọn sí Bọ́lákẹ́, ó bẹ̀ yín ẹ wà ní ìṣọ̀kan, ìṣọ̀kan kẹ wà ní ìṣọ̀kan, bí ọ̀rẹ́ kẹ wà ní ìṣọ̀kan nínú ẹbí. Lórúkọ Jésù Olúwa yóò dúró tì yín, lórúkọ Jésù Olúwa yóò dúró tì yín, lórúkọ Jésù bẹ́ẹ̀ ni ó rí yóò ní àrùn lórúkọ Jésù. Jesus ó jù bẹ́ẹ̀ lọ. Jesus Jesus power Jesus. The Lord is good. Hallelujah o. Tínú rẹ̀ bá dùn ẹ kí hallelujah. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè fún ìgbé ayé bàbá yìí. Wọ́n ní ẹ̀gbọ́n tèmi, ilé wọn la gbé ní Adékilẹ̀. Bàbá yìí ẹ lè mọ̀ pé bóyá àná ènìyàn. Ìgbà mo tún márì bí bàbá bẹ́ẹ̀ pàdé rẹ̀ lẹ́ẹ̀mí owó tí bá wá ń jáde lọ balọ́lọ́mọ jẹ́ pàdé dájì lọ́nà o. Tí wọ́n bá rí mi níbi ọ̀dọ̀ rẹ wọn ní Ọlátúbọ̀ tó rẹpọ̀dù máa gbàgbẹ́ pé dáàdì àwa ọmọ mi tí mi lè gbàgbé àbúrò ọkọ mi kan ọmọ rẹ̀ ṣàìsí látàrí mo máa kẹ́dẹ̀ mi ọjà. Ìgbà mo ń lọ ìrí wọn, ìgbà mo wà bọ̀ mo ti rí wọn, mo wá yà mo ní dáàdì ìrẹ́nu bí wọ́n ṣe máa sọ ìrẹ́nu. Ibo ló ti bọ̀ mo ní mo ti bìkan bọ̀ wọ́n bá tọ́ bà pọ̀. Praise hallelujah o. Ṣé àmọ̀ pé ìdè wọkọ̀ ìjọ náà torí kò sí tí wọ́n fún mi 100 naira inú mi wá dùn alẹ́ mọ́ mò ń dá o. Bí mo ṣe adóde ajé mo wá ra gààrí mo ra gbúre àwọn ọmọ mi wá dé mọ́ ìyìnbó lẹ ti rí ìgbà mo ní dáàbì wọn Adékilẹ̀ ní lórúkọ Jésù tí ẹ fi ilẹ̀ kò ní bàjẹ́ lórúkọ Jésù ọjọ́ yín ọ̀dà lẹ́mọ́nì ìtí wọ́n fi ilẹ̀ kò ní bàjẹ́ lójú ẹ̀mí lórúkọ Jésù gbogbo wa á di ohun rere tí wọ́n máa rí tọ́ka sí ní àárọ̀ wọn kò gbogbo wa ní á ṣe morning prayer. Ẹ jẹ́ mọ̀ pé wọ́n fi ẹsẹ̀ mi lé ọ̀nà ìgbà tá a tún lọ ṣọ́ọ̀ṣì CAC bàbá yìí akéde ọ̀nà yìí àjọṣe wọ́n mú mi wọ inú akọni ni àjọṣe rẹ́kọ̀dù akéde ọ̀nà yìí lórúkọ Jésù ọ̀nà tí wọ́n fi wá mọ̀ lórúkọ Jésù àmì ìjẹ̀bù ìsàlẹ̀ ọjọ́ ọ̀dà rẹ̀ ṣe. Ṣé bí bàbá fẹ́ sọ̀rọ̀ kà? Ẹ̀yin ìṣẹ́jú tí wọ́n lápàdé ní akéde ọ̀nà yìí. Wọ́n jẹ́ oníwà tútù, oníwà ìrẹ̀lẹ̀. Wọ́n kì í sì báyàn jà. Nígbà tí ibi tí ẹ bá ti wà báyìí, ọ̀rọ̀ Ọlọ́run ni. Tí ẹ bá ti wálé mi, ọ̀rọ̀ Ọlọ́run ni. Àmọ̀jọ túmọ̀ Bíbélì. A jọ máa lọ sórí òkè ọjọ́ ni o. Orí òkè Èkó yìí ní o bá a ṣe jọ máa ń kiri nìyẹn. Ní gbogbo ìgbà, àdúrà sí ni. Àdúrà bàbá máa ń gbà gbogbo ìgbà. Tí n bá kí tó lọ lé wọn pẹ́ o. Wọ́n ní ọ̀rẹ́ kan tó ń jẹ́ Mọ́yọ̀sọ́rí Òjó. Wọ́n náà ti pèrú Olúwa. Ọjọ́ máa ń kiri ni, ọjọ́ máa ń kiri nígbà yẹn náà ni. Ẹ̀yin ọmọ. Bí
Bíbélì sọ pé iṣẹ́ rere ń bàbá ṣe sílẹ̀ ní ti ìwòye kíkọ ní ti ìwà tútù wọ́n sábì ìwà àjọ Jésù Kristi. Ẹ̀yin ọmọ ọ̀rọ̀ yìí o, Olúwa ó dì í mú o. Olúwa ó dì í mú o. Sátánì kò ní tọ́ bọnú ayé yín o. Sátánì kò ní tọ́ bọnú àlàáfíà yín o. Ẹ jọ̀wọ́ ẹ ṣera yín lọ́kan. Ẹ má sì fi ọ̀nà tí bàbá lé lọ ẹ má fi sílẹ̀ o. Ọlọ́run ló dì í mú títí òpin o. Gbogbo ohun tí Jésù kì í ṣe ẹ má ṣe o. Ìrìn àjò yìí ó ṣe díẹ̀. Gbogbo ohun tí Jésù kì í ṣe ẹ má ṣe o. Olúwa yóò sì dì í mú títí òpin. Gbogbo ẹ̀yin ará àdúgbò tẹ wà ń jókòó ọdún ó jìnnà síra wọn. Gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run ẹ ṣé púpọ̀ ọdún ó jìnnà síra wọn. Olúwa yóò mú gbogbo adé ní ògo àmì ṣe lásán ní àjò yìí o ẹ ṣé púpọ̀ o. Amen. So the last but not the least. Praise the Lord. Praise the living Jesus. The Lord is good. Please, I want to hear a very loud hallelujah in the presence of God. Praise the Lord. The Bible says, let the living praise the Lord. We are the living one. Ìkókò lè yin Olúwa, alààyè nìkan ló lè yin Olúwa. Alààyè mi ó máa yin ọ́, òkú kò lè yin ọ́. Alààyè mi ó máa yin ọ́, òkú kò lè yin ọ́. Alààyè mi ó máa yin ọ́, òkú kò lè yin ọ́. Alààyè mi ó máa yin Dear brothers and sisters, mommy, daddy, I want to talk about our father that left us in life. Baba was so good to us. He's a friend to my husband. Since I know Baba, I want my life to be like Baba. I want the life of my family to be like Baba. No time that I bring my husband here. Sometimes will ask me, say, bring your husband to come and stay with me. Go in any place where you want to go to school where you want to go. When you come back, you come and take him. When I get here, Mama, Baba will take care of Baba. Now, the whole money I put Baba, I go to church, school, I come back, I'll come and pick Baba. You still put hand for his pocket and remove money and give Baba. He don't care of the position he made himself. He is a father to every one of us. And I know Baba have love for everybody. If the child that Baba have can able to behave as Baba behave, Baba is going to heavenly home. Satan like it or not, Baba is going to heavenly home. His name be glorified in the heavenly home in Jesus' name. And I pray that Papa will take to the glory of God in Jesus' name. As he leaves us here, the Lord God of hosts will be with us and guide all the family in Jesus' name. Papa put a good things at home. So you children of Baba and Mama, Mama Rere, may we so rest in perfect peace. Hallelujah. Only Baba, there will be time for testimony tomorrow. I
ẹ̀ka àtẹ̀dá bàbá padà bàbá ń bọ̀ síta ẹ̀jẹ̀ àpàtẹ́wọ́ bí bàbá yẹn pàtẹ́wọ́ dáadáa ẹ pàtẹ́wọ́ dáadáa ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ̀jẹ̀ àpàtẹ́wọ́ yẹn ẹ̀jẹ̀ àpàtẹ́wọ́ yẹn ẹ̀jẹ̀ àpàtẹ́wọ́ ẹ̀jẹ̀ àpàtẹ́wọ́. Hallelujah! Is alive, amen. Is alive, Jesus is alive, forever is alive. Is alive, amen. Is alive, Jesus is alive, láíláí kò lè kú ọlọ́run kò lè kú nítorí ayé kò lè kú láíláí kò lè kú láíláí ọlọ́run kò lè kú nítorí ayé ọdún 1962 òun ni mo ti mọ Síméónì Àyìndé Ògún Láwùyí Ògúnníran ọ̀rẹ́ sì ti di ẹbí látìgbà náà títí tó fi di ìgbà tí oṣù ọ̀sẹ̀ ẹ̀rí ni ọjọ́ òní ẹ̀rí báwo la ṣe mọ́ra ọ̀sọ̀ọ̀sẹ̀ oníláwùyí Ògúnníran máa ń ṣe olóòtú ìwé ìròyìn Ìmọ́lẹ̀ Òwúrọ̀ fún odidi ọdún mẹ́tàdínlógún lọ́sọ̀ọ̀sẹ̀ ó ti ń ṣe olóòtú bẹ́ẹ̀ ló ń kọ ewì sínú ẹ̀ ẹ̀rí nìyí gbogbo ọmọ Yorùbá láti sọ wípé Ọláwùyí Ògúnníran ẹni tó kú ẹni tó kù ẹni tí ò kú praise God. Nígbà tó yá lọ́dọ̀ akéde ọ̀nà ìyè wọ́n bá tún dá ìwé ìròyìn míì sílẹ̀ Òṣùmàrè ó tún ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ló ń jáde Òṣùmàrè lọ́sọ̀ọ̀sẹ̀ ló ń jáde bẹ́ẹ̀ ẹni tó kú ẹni tó kù ẹni tí ò lè kú láéláé praise God. Nígbà tó wá yá lọ́wọ́ kan èmi àti òun Ọ̀kín ọlọ́jà oṣooṣù ní fún bí ọdún márùn-ún Ọ̀kín ọlọ́jà Láwùyí Ògúnníran káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Ọláwùyí Ògúnníran ẹni tó kú ẹni tó kù ẹni tí ò lè kú láéláé praise God. Ọláwùyí Ògúnníran yàtọ̀ fún àwọn ìwé ìròyìn ọ̀sọ̀ọ̀sẹ̀ akọ ewì lòun kọ ìpì fi ẹnu ké ewì bíi tèmi ṣùgbọ́n ó ń kọ ewì sílẹ̀ akọ ewì gbogbo ìwé ìròyìn tí mò ń wí fún bí odidi ọgbọ̀n ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ ló ń kọ ewì sílẹ̀ tọ́jà pé tí wọ́n bá kó gbogbo ẹ̀ sínú ìwé bíi mẹ́wàá ò lè gbà á tán ọ̀jọ̀gbọ́n ni ó fẹ́ni fẹ́re ó kóni mọ́ra ó dáni kúnra ó bá ní kẹ́ mọ ó yára kíni. Praise God! Látàárọ̀ títí dalẹ́ tá a bá jókòó látago méje tó bá ti dé lálẹ́ tó bá ti dé láàárọ̀ báyìí tí dé dago méje alẹ́ àwa tiwa tá a jọ ń rìn àwa máa mutí Láwùyí Ògúnníran òun kì í mutí àwa ní girlfriend Láwùyí Ògúnníran òun ò ní girlfriend àwa lè ń báyàwó wa jà ká lù ú ká nà á Láwùyí Ògúnníran yìí báyàwó tiẹ̀ jà béèyàn bá ṣẹ̀ wá a lè sọ wípé àdáríjì Láwùyí Ògúnníran ò ní ìyàn sínú béèyàn bá ṣẹ̀ yóò dáríjì ló fi jẹ́ pé kó tó di kó kú ìyàwó rẹ̀ tí wọ́n jọ jà inú mi dùn pé ìyàwó náà wà ń bí lónìí gẹ́gẹ́ bí ayé tòótọ́ àgbọ̀dọ̀ mọ́ mẹ́nu bá gbogbo bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún bá débẹ̀ àkì bá ọbẹ̀ jẹ́ pé ẹ̀kan ni mo pàdé wọn bẹ̀rù ṣùgbọ́n kó tó di pé Láwùyí Ògúnníran kú wọ́n ti parí ìjà. Praise God! Nípa oore ọ̀fẹ́ àwọn ọmọ tó bí ni o wọ́n bímọ re mo dúpẹ́ lọ́wọ́ Táyọ̀
mo dúpẹ́ lọ́wọ́ Kọ́láwọlé, mo dúpẹ́ lọ́wọ́ Fọlákẹ́, àwọn Olúwatóyìn, àwọn Olúwaṣeun, àwọn Bíṣọ̀bù Ọlátúndé àti gbogbo àwọn yòókù rẹ̀ pátápátá. Àwọn ni wọ́n wá pe àwọn jọ. Àmì ìdájọ́ Ọlọ́run ò fi ìdájọ́ bàbá àtìyá sọ́wọ́ ẹ̀yin ọmọ. Nítorí náà wọ́n pe àwọn jọ, wọ́n sì parí ìjà náà kó tó di pé bàbá lọ. Praise God! Ẹ̀rí ni wọ́n ní ká jẹ́ ìjẹ́rìí ayé ní ìjẹ́rìí ọ̀run. Gbogbo nǹkan burúkú ilé ayé yìí tí àwa ń ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ láwùjọ ògúnìrìn òní bá yín ṣe é. Tí wọ́n bá pé onísùúrù ní jogún ayé, láwùjọ ògúnìrìn ló yẹ kó jogún ayé yìí kó jogún. Ó nílé bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, ó yẹ kó ti ẹ̀jẹ̀ pásítọ̀, ó yẹ kó ló ń dá sílẹ̀. Ó ní Jésù gangan kò dá iṣẹ́ sílẹ̀. Yóò mọ sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ẹnìkejì òní gbọ́. Onísùúrù ni onísùúrù. Ó jogún kò jogún ayé yìí oṣù kan, wọ́n mọ̀ pé ibi tó bá wà nísìn yóò jogún lọ́rùn. Tó ọkọ̀ kéde ó lábí oṣù tí ọwọ́ papọ̀. Ọkọ̀ kéde èjèèjì náà ni ọwọ́ máa túká. Ọkọ̀ kéde láwọ́ náà kọ̀. Ọkọ̀ kéde náà là á sọ̀kalẹ̀. Àtẹ̀ntọ́ lẹ́rù dì, àtẹ̀ntẹ́ ọ̀lẹ́rù dì. Ọkọ̀ kéde láwọ́ náà jà yíwá. Ọkọ̀ kéde láàfọjà ìsílẹ̀ lọ. Àtẹ̀ntọ́ jèrè ń bẹ̀, àtẹ̀ntẹ́ ò jèrè ń bẹ̀. Ọkọ̀ kéde láwálé ayé yìí. Ọkọ̀ kéde náà láàfilẹ̀ ayé yìí sílẹ̀ lọ. Ìbáṣe báyìí kú aláàbàwọ̀dà. Tó bá ṣe wípé èèwọ̀ yẹ kéèyàn ó kú ni, ọ̀yẹ́ kí láwùjọ òkú nìyẹn ó kú. Èèyàn ròyìn rẹ̀ látòní dọ̀la ni. Látijọ́ tí mo ti rìn, n ò rí ìyàn tó jẹ́ ẹni mímọ́ bí láwùjọ òkú nìran. Mo sì mọ̀ wípé àpàdé ẹsẹ̀ Jésù. Ìdí tí a kò ríra, a ó ríra. Mo dúpẹ́ lọ́wọ́ ní o, ẹ ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ, ẹ ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ ìlú àwọn akẹ́kọ̀ọ́ níta. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wá o. Látàrà Ọlọ́run, tayọ̀tayọ̀ lẹ́sẹ̀kù, tayọ̀tayọ̀ lẹ́ẹ̀dẹ̀lé o. Ẹ ní fojú sunkún ọmọ o. Ẹ̀yin náà tẹ́ bá kú, ẹ kú, ẹ ní kú láíláí. Tí wọ́n bá fẹ́ yóò ní kú láíláí, táwọn yóò kú ẹ̀ ò ní kú o. Ayọ̀ ayọ̀lé o, ayọ̀ ayọ̀lé o, ayọ̀ ayọ̀lé o, lọ́jọ́ bá pàdé o. Ayọ̀ àgọ́ pàdé o. Mo fẹ́ fún máikrófóònù, mo fẹ́ fún màmá Ògúnníran láti sọ gbólóhùn kan àbí méjì. Ìyá àwọn gbọ́dọ̀ mo ló ti dé sáà máa ti gbà máa tọ̀. Olúwa ò ní kò ní sílẹ̀ o. Ọjọ́ jìnnà síra wọn o. Ní agbára Ọlọ́run ẹ̀ ní ṣubú ẹ̀mí.
lọ́wọ́ yín. Ṣé rí ọ̀nà pálípọ̀? Lọ́tùtù àti lọ́dọọdọ làjà. Ṣùgbọ́n tí ìbá ṣe ọlọ́ọ̀dọ́run, òun ni gbogbo fi parí. Kọ́rọ́ àjàrí. Bàbá wa túbọ̀ sọ láyàpọ̀ lè jẹ́rìí sí. Bàbá wa bí sábà ń gbọ́dẹ̀ lè jẹ́rìí sí. Àjàrí. Ṣùgbọ́n tàbí sáfẹ́rì ó béèrè ṣe rẹ̀ dé. Ẹ̀kan ṣoṣo káàjà nínú wàhálà yẹn. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọláwuyì Ògúnníran tó ń ṣe ọkọ mi. Mo mọ̀ pé bọ́bọ́ ti ń kẹta Ọlọ́run jẹ́rìí ayé nìjẹ́rìí ọ̀hún. Nítorí wípé kí ni ọjọ́ bàbá tó lọ á jẹ́ ìtẹ́wọ́gbà. Òun àtọ̀rẹ́ rẹ̀ gbà sígbà lẹ́nu òde, òun ọ̀rẹ́ rẹ̀ ẹ̀jẹ̀jẹ̀ yìí. Òun àtọ̀rẹ́ rẹ̀ ẹ̀sẹ̀ owó ẹ̀yẹ afẹ́jẹ̀ ọ̀lẹ́yìn. Àwọn ni bàbá wa ní Olúwa ìgbà náà máa ń kọrin. Àwọn alákọ̀ kérésì lẹ́sì. Ọdún tó ga jù tó jẹ́ ti Jésù Kristi, òun la fi rántí ọba. Yàtọ̀ fún yẹn, Láwuyì Ògúnníran, mo mọ̀ pé bí òwe ti ń jẹ́ tọlọ́run, ẹ̀yin rè ní bàjẹ́. Gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀, Ọlọ́run ó bá mi dúró tì wọ́n. Lágbára Ọlọ́run ó bá mi dúró tì wọ́n. Láwuyì Ògúnníran, ọmọ ológun mọ̀ ṣó, ọmọ ìyàwó ọlọ́dún, ọmọ akẹ́kọ̀ọ́ ní pàtàkì, ọmọ ọlọ́run níwájú ọlọ́dún, ọmọ kẹ̀kẹ́, ọmọ ọ̀kẹ́, ọmọ ọ̀kẹ́ ní ìjọba tẹ̀sọ̀tẹ̀, tọ̀dúmọ̀ṣọ́, tọ̀dúmọ̀jà, tẹ̀jú àlá, ọmọ ọlọ́run ogun, ọmọ ọlọ́run bẹ̀, ọmọ ajísọmọ, ọmọ adámi kàkẹ́ ìwọ̀n èyí ẹ̀sọ́. Hallelujah. 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 Amen. Ibi tá a rí ìdé náà níjọ́. Mo gbọ́ sà. Ẹ dákun kí lorúkọ bàbá orúkọ sà. Túbọ̀ sọ Ládàpọ̀. Ọlátúbọ̀sún Ládàpọ̀ Odídẹrẹ́ Onílé. Ààrẹ Onílé. Ọlátúbọ̀sún Ládàpọ̀. Àbíkàmá náà ti dàgbà yìí. Hallelujah. Wọ́n kéré sí i. Wọ́n dàgbà wọ́n kéré sí i. Wọ́n ti ẹ̀sìn wá kàn sí i. Àbí mo sì ti rí bàbá àbí mo ti rí wọn kò lè lẹ́jà ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin. Ó ṣe á ó ṣe ẹ̀jẹ̀ àbàrin ẹ̀ rẹ̀ ọ̀hún. Bí a ṣe ń múra díẹ̀díẹ̀ láti gbọ́ràn Ọlọ́run láàrin ìṣẹ́jú díẹ̀. Thank God, nígbà tí màmá Ògúnníran sọ̀rọ̀, wọ́n ti dúpẹ́ lọ́wọ́ wa tó a ti dúpẹ́ lọ́wọ́ yín. Don't expect any other ìdúpẹ́ yòókù di ọ̀la nínú sábìsì lágbára Ọlọ́run. So ẹ jẹ́ á di ojú wa bí a ṣe jókòó. A fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ láàrin àkókò kékeré. Sábà èlé sọ̀rọ̀. Not composing that it comes to everyone. Ṣùgbọ́n Ọlọ́run bá mi sọ̀rọ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ sí Ọlọ́run. Jésù Olúwa wa. Hallelujah. Hallelujah.
kọ́nà bí gbogbo àwọn àṣẹ ẹ̀kọ́ àjẹpẹ́ èyí akọrin Ibo lẹ fi sí.